ntọ́ wa fà á tá a fi ń sọ Yorùbá nílẹ̀ yìí òun ni wàá sọ fún ọ yìí tí yóò tún yẹ lómi ńgbà tá láwọn èsì lọ́nà èsì tí wọ́n ń sọ Yorùbá ẹlòmí ò tún bẹ̀rẹ̀ yìí náà ntọ́ fà á tá a fi ń sọ Yorùbá ni wípé gbogbo ìlú yòówù láyé tí èdè kan bá wà ń bẹ̀ tọ́ ọ bá débẹ̀ gbèríko apá ọ̀tún rẹ apá òsì rẹ apá àlàáfíà rẹ àti iwájú rẹ àtẹ̀yìn rẹ ìdè tí ń bá ń lọ ń bẹ̀ ó ti yé iná alájú wọlé fún tá a mọ̀ sọ tá a bá wo ìyá yín tá a bá wo ọ̀tún wa nílọrin ìyá yín sàwó làbà sàwó kí ni wọn Yorùbá lọ́tún Yorùbá ni wọ́n. Ìlọrin sì bá ní. Ìlọrin bá sàwó. bẹ́ẹ̀ ni inú tàn Ọlọ́run ṣàánú Ìlọrin púpọ̀ ọdún tí ń bẹ lérí Ìlọrin wọn ẹsẹ̀ di 1,200 àtọdún mẹ́wàá ni ẹni tí ń wí pé 1,400 ọdún tí ń sọ pé 1,400 ọdún Ìlọrin ẹni 1,400 o. ẹni kọ ma ẹni kọ ọba wọn tó bí ni sọ bá ìtàn kọ bá ìtàn bẹ́yàn bá ìtàn ọmọ pé 1810 ní Ṣé Alimi dé ìgbà Ṣé Alimi dé ni wọ́n tó fi dáwùlà ìlú lélẹ̀ kí Ṣé Alimi ó tó dé kọ́ríyà ní ń bẹ kọ̀ríyàtùn kètí ìdí bàládù kèdí wàtọ́nù kọ́ríyà ní bẹ òun lókè súnà tíṣe àdámà ní kọ̀ríyàtùn sọ̀gíratùn ya'muruha akhlaqun minal muslimin alladhina farraw bidinihim min wujuhil kuffar àwọn tí wọ́n gbé ẹ̀sìn wọn sáfà àwọn kèfèrí ní gbogbo àyè tán wà àwọn kèfèrí òjò wọn gbádùn wàtàjámà fi hadhihi al-qarya òkè súnà yẹn ni wọ́n pín sí liyatamakkanu bi mubasharati sha'airi dinihim ahraran wọ́n fẹ́ kí ìsìlámù wọn kó jẹ́ life islamic life. Shaharatil qaryatu bi rabbwati sunna àwọn kọ́ríyà ní bẹ̀ kò sí ní ti ń jẹ́ baladu kò sí ní ti ń jẹ́ watọ́nù. ṣé Ìlọrin yìí pé 1,400 báyìí. àníkè yẹ pé 1,200 àbọ̀ 1810 kí ni wọ́n pe 1912 ló di 100 kan 2012 lọ́dọ̀ 1,200 2023 táwa yìí ó di 1,200 àtọdún mọ́kànlá. báyìí. ìlànà ní Ìlọrin. lọ́jọ́ eré Ìlọrin báyìí. ọjọ́ eré tí ń bẹ ńlọrin ó kéré sí àrà. 211 years ní Ìlọrin báyìí. ọjọ́ eré tí ń bẹ fún Ìlọrin ó kéré fún àrà tí Ìlọrin ti dá gbogbo ayé gbogbo ilẹ̀ Haúsá. kò sí ìlú ọ̀hún tọ́lọ́hún ń fi àlùbáríkà sí bí Ìlọrin. Masha Allah. ó dà àti ilẹ̀ Haúsá. Masha Allah. ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá nìkan kọ́. àti ilẹ̀ Haúsá. àti ilẹ̀ Haúsá. tí Ṣé Alimi ti ń bọ̀ wá ní tọ́lọ̀ ń ṣe mú Ṣé Alimi ńlẹ̀ yìí ó ju ti bí Ṣé Alimi ti ń bọ̀ lọ. Allahu Akbar. ó ti yé. Naam. ìlú inú àwọn ilẹ̀ Yorùbá omi ti lo 1,000 years. báyìí. bí sí wọn ò sì tí ń bá Ìlọrin pẹ̀lú àlùbáríkà tọ́lọ̀ ń ṣe fún Ìlọrin. Masha Allah. ntẹ́lẹ̀mí ò fi ṣe fáàrí sí wa náà nípa àwọn aláwọn ọ̀mọ̀wé àwọn ní nkankan àwọn paravisa ti ń bẹ lọ́ni kò sí ìlú ọ̀hún ní gbogbo ilẹ̀ Yorùbá tó níye professor ti ń bẹ lọ́ni. bẹ́ẹ̀ni wọ́n sì mú wọn káàkiri. kò sí. kò sí. both English and Arabic. bẹ́ẹ̀ni. kò sí ìlú ọ̀hún tó ní kónkálukú wọn máa ka professor rẹ̀ níta máa yí pé ebi lọ́ni ṣe wá tó nínú ebi wọn ọ̀làjú kò sí ọ̀kọ̀sálàjú mbẹ àtọ̀làjú tìwé àtọ̀làjú kéwú. méjèèjì la nílùú yìí. ẹni táyìn ń pè wípé òun lọ́màwé jù kì í gba professor. bẹ́ẹ̀ni. àyẹ̀sẹ̀ rí sí pé gba professor ni. bẹ́ẹ̀ni bàbá associate professor ni. ọlọ́run ń so ṣàánú lọrin àfa Alimi máa ṣàdúrà fún lọrin púpọ̀ ọlọ́run máa kẹwàá púpọ̀ àfa Alimi máa ṣàánú wa. alhamdulillah. àwọn ará lọrin àwọn ọmọ lọrin ọmọ kéwàá àfa Alimi gbogbo ntí ń jọ ọmọ kéwàá àfa Alimi mo pè yín èyí sì ń sọ fún yín advice mi nu fún gbogbo ntí ń jẹ lọrin ó yẹ ká ní usbu Sheikh Alim. hayakumullah. tá a bá nírú nǹkan yìí àwọn jíìlù tí ń bọ̀ wá wọn ò ní mọ fádùn àfa Alimi tí ẹ bá sàlùbáríkà wípé àwa katira Sheikh Adam mọ̀lánà Sheikh Adam ṣàánú wa púpọ̀ ńlẹ̀ yìí o Ìlọrin ò sì gbọ́dọ̀ gbàgbé rẹ̀ bàbá yìí lọ kọ́ lẹ̀ nù tán ló jẹ́ alájú ó jẹ́ àmà gbogbo tí ń ṣẹlẹ̀ bí ẹ bá ṣe bẹ́ẹ̀ àwa yìí ò ní débà nǹkankan gbogbo èyí tá à ń wíyà ní débà á kà á ni inú tíra Allama ọgbọ́n àgbọ́yé bàbá alìsílámù fi Nàìjíríà ó ti yé báwọn mo lè máa ké ńlárúbáwá bíi ṣé rájò ó lè márùn tọ́lájú ó lè márùn gbogbo ẹ̀ làwọn gbèsè ńlárúbáwá mo lè máa kà á bí lárú àmọ́ gbogbo ohun tí ń bẹ́ẹ̀ mùdùmùdùn bẹ̀ gbogbo ẹ̀ ń bẹ lérí mi tí ì máa sọ. Masha Allah Masha Allah Masha Allah. bó o sì wá sùlù kọ̀ọ̀bá ìlú Yorùbá ọba mẹ́. bó o wọ ọba mẹ́. Masha Allah. ó ti yé. àgbọ́yé bàbá. kì í jẹ pé kíkà àkàkọjá ń bẹ lásán á kà á wo kí ni tí bàbá ń wíyà yìí bàbá ṣe dáadáa fún wa. pẹ̀lú àgbọ́yé sì ni.
pẹ̀lú àgbọ́yé ni o gbogbo àwa àfáà lọrin láti rí ẹ̀yin tẹ́ ń jẹ́ bàbá wa àtẹ̀yin àgbà wa àtẹ̀yin aṣáájú wa àtẹ̀yin akẹgbẹ́ wa ẹ dákun torí Ọlọ́run ó yẹ ká ní usbu Sheikh Alim as-Saqafi ọgbọ́ àgbọ́yé bàbá usbu Sheikh Alim as-Saqafi Allahu Akbar ó yẹ ká ní tọ́já sí pé ọdọọdún wọ́n ní kí ni wọ́n ń ṣe wípé usbu Sheikh Alim ndé àwọn tí yàtọ̀ fún dọ́bà yẹn ọdún nìyẹn à ń fi yín ń ṣe ayẹyẹ àjọ̀dún àmọ́ usbu Sheikh Alimi gan fún rẹ̀ mo yìí ti sọ́njọ́ ní ìrí pé Sheikh Alimi ti tó fi orúkọ rẹ̀ sọ yunifásitì gbogbo tí ń affect wa nù ní tí ó jáwé yẹn ọmọ yìí wà wọ́n sọ nù àwẹ̀ nù rédíò wọ́n àti ìgbọ́ dìsín báyìí wọ́n àti tí tẹ̀lé dìsín a tún sọ fún gómìnà wa kí gómìnà náà máa gbọ́ Ọlọ́run kọ́ mọ́ bọ́lẹ̀ jẹ́ kó ṣàánú ẹ̀ kó sì sọ kókún a sọ gbogbo àwọn ọmọwé gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n gbogbo ọmọ Ìlọrin tí ń bẹ lókè gbogbo yín la sọ fún Sheikh Alimi University agbọ́dọ̀ rí Usman Danfodio ń bẹ Ahmadu Bello ń bẹ ayé bẹ̀ kọ́ ni Awolowo University ń bẹ Odùduwà University ń bẹ àìní yunifásitì Sheikh Alimi kórúkọ wọn kọ́ máa bẹ́ yunifásitì ń jẹ́ nǹkan tí àwọn èèyàn fi ń wo bígbà tí Ìlọrin kéré ẹni ó sì tó Ìlọrin ò sí nù product tọ́lọ̀ ń fún wa ọ̀pọ̀ wa ṣé ojú ọ̀nà ti ìwé la fẹ́ sọ yín àbí lójú ọ̀nà tòṣèlú bá ti sọ̀ṣèlú náà tàlẹ́ ni tí ó bí Sàràkí dànù ní gbogbo Nàìjíríà lásán bọ́ba ajójú ọ̀nà mímà ni ṣe adama ni òtún àbí Sheu Kamal àbáfà àgbàjì ni òtún àbágbárí gidoma àbí kòkéwù kò béèrè mọ katira kan níjọ́ náà ni wọ́n ń sọ pé èèyàn 500 lọ́wọ́ ẹ̀sìn Islam mọ́ padà wá ọ̀dà kí wọ́n máa wo tíra má máa wo tíra ẹyọ kan o má máa wo tíra ẹyọ kan o mọ́ wá lọ katira Sheikh Adam nígbà mọ́ já lu àárín ìkànnì tíra Sheikh Adam Sheikh Adam ní miato alfi ni 100,000 ní kòkéwù kò béèrè wọ̀ sí Islam nínú àwọn ilẹ̀ Yorùbá 100,000 èèyàn làbá kòkéwù kò béèrè wọ̀ sí Islam. Allahu Akbar. Kí ni mo pè é 100,000 miato alfi 100,000 làfà awẹ sí mùsùlùmí. so ó yẹ ká ní usbu Sheikh Alim ká ní ọjọ́ kẹnu àwọn ọjọ́ tí ọmọ jẹ́ yawmu Sheikh Alimi ayyamu Sheikh Alim agbọ́dọ̀ ní ṣé báwọn alárúbáwá náà ń fi àwọn ní ayyamul arab 7 days wọ́n fi ṣe ni 5 days wọ́n fi ṣe ni gbogbo orú nǹkan yìí la gbọ́dọ̀ ní tó kù fún wa nu kí ẹ bá kàn máa lẹ́nu lásán àbá máa bẹ́ èébú lásán èébú nìkan kọ́ wọ́n máa jáde kún ọmọ wípé usbu Sheikh Alimi yìí ìmọ̀ tá àfa Alimi gbé wa tọ́ra àfa Alimi fi mukhtalifil funun àfa Alimi ní mímọ̀ ni kìí sọ̀rọ̀ pé ọ̀rọ̀ pé àfa kankan wákọ̀ kìí sọ̀rọ̀ wípé àfa Alimi àfa Sheikh Alimi mutasawwifu ni àkídà àṣàrí iná ni ń bẹ lọ pẹ̀lú wọ́n sì wà lójú ọ̀nà Málìkì torí pé àwọn tí wọ́n la ìstágbé ìsìlámù wọ Nàìjíríà yìí àkídà tasawuf kí là ń pè torí àwọn tasawufu mutazawwifu náà ni wọ́n ó ti yé báwọn wọ́n sì àwọn àṣàrí yú náà ni wọ́n Málìkì yú náà ni wọ́n Imam Málìkì ojú ọ̀nà rẹ̀ ni wọ́n fi gbé ìsìlámù wáyà yìí àkídà Abul Hasan Ash'ari ojú ọ̀nà rẹ̀ wọ́n gbé ìsìlámù wọ Nàìjíríà yìí tọ́ríkà Tìjání àti Kàdíríyà òun ni wọ́n yẹ gbé Tìjání àti Kàdíríyà ló gbé ìsìlámù wọ Nàìjíríà yìí ẹjá mi yanjú eyín oúnjẹ sátidé ọ̀pọ̀ tí mo fẹ́ yanjú eléyìí wá ń ṣe mí sọ mí ó kún àbí kí n máa dà á lẹ̀ lọ́kàn kadì ẹ̀. olójì ń sí ilé àbá olójì ń sí ilé nu. so bí a ti ń bọ̀ nù ní bí yóò bá ti rí nu. kí yunifásitì ọmọ jẹ́ ti Sheikh Alimi káṣí ní usbu Sheikh Alimi wọ́n máa yí pé haraka Sheikh Alimi ńlọ ní kẹ́ ẹ gbákan dákẹ́ Sheikh Alimi ṣe wàhálà fún wa ńlọ ní púpọ̀ bá a bá dá Sheikh Alimi lóhùn ká dá ọlá Sheikh Alimi padà lódìdí kí gbogbo ayé ọmọ akáhàn lágbára náà mà bá a bá ṣe bẹ́ẹ̀ wàláhì làásìmù ọlọ́run ó bi wa. ọlọ́run ó bi wa. kò dìgbà táwọn kan bá yẹ ṣe wá àtàkì wa ká tó mọ̀ pé okùn dá sí ńlẹ̀ bàbá mudiru ti ń pè wá síbẹ̀ tipẹ́ àsìkò wa dé báyìí àfikún ẹjọ́ kálukú ọ̀tají ẹ má jà sùn má. so bọ́rọ̀ tí Yorùbá ti rínu ń tọ́fà tá a fi ń sọ Yorùbá ṣàwó lọ́tún amáyọ̀ ló sì ni wọ́n pè wá.
àbí nígbà wọn kì wọn ní sàwó lọ́tún amáyọ̀ lọ́sì àti sàwó àti amáyọ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ lẹ́gbẹ̀ẹ́ wa yìí ayé bẹ́ẹ̀ kọ́ ni òun lọ fà tó fi jásí pé Yorùbá là ń sọ àmọ́ ilẹ̀ yìí gangan kése Yorùbá kọ́ lónìí Yorùbá kọ́ lónìí àárín ummatan wasata nígbà tẹ́yìn ọba lóun ń bíjà Yorùbá òun fẹ́ gbé nǹkan rà wá síbù mọ sọ́njò ní wípé àáfàá kan lọ sọ fún mi ó lóun lọ bí sàádà nílùú ọ̀hún òun lọ sàádà ọmọ tí ń gba sàádà ìdílé wọn eléégún ni wọn inú àwọn tí ó tẹ̀lé ọmọ ń sàádà wa eégún tẹ̀lé wa wájú àgbo sàádà eégún méjì lọ wa wọ́n sì jòkó lẹ́nbí àga wọ́n sì ń fowó lẹ̀. ìlàlà ọgbọ́n àwọn eégún náà mọ wòlímọ̀ wa. ìmọ̀ wòlímọ̀ wa so irú àdáni ẹnìkan ò sì lé eégún kú mbẹ̀fà tí wọ́n parí sàádà òun ká wọn lọ láyọ̀ àtàláfíà ni wọn ò ní lé wọn torí pé wọ́n jọ nílùú ni. mọ́lá kọ́sìm bí n tún dá ọ lóhùn